àìmọye àyà tó wà nínú alukuran tó yé ànábì tó gba revelation yẹn tó sì yé ìmáàmù mẹ́rin kó ń ṣàkéde ojú àló sọ̀rọ̀ yìí o brọ́dà yín ló sọ. àwọn àyà kún àánú Qur'an tí ò yé ànábì. sallallahu alayhi wa sallam. ṣé àwọn sàbẹ̀ ní wáyé. àbọ̀dẹ̀ máa yá àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n lè yí àwa. ẹ má jẹ́ má pẹ̀lẹ́ wa ẹ jẹ́ kọ́kọ́ dá wa lálẹ́ nù. ṣe rí thank God wípé àti ẹnu ara yín ló ti jáde kò tún wá ṣe ẹnu ara yín nìkan ẹni tó ń bá yín pèrò sọ́kọ̀ ìsìláàmù ló ti jáde kò yé ànábì kò yé ìmáàmù mẹ́rin brọ́dà yín tó bá yín pèrò sọ́kọ̀ sí ìsìláàmù òun ló yé wàhálà ọ̀gbẹ́ni ọfọ́nì sí mi o ẹni tó gba revelation wá kò yé ìmáàmù mẹ́rin kò yé àwọn sàbẹ́ bọ̀wọ́ tó tẹ̀ dé bá ànábì ló wá yé èmi ti bá ọ̀gbẹ́ni ẹgbàá bẹ́ẹ̀ o but ẹ̀yin mùsùlùmí ẹ má sọ pé ọ̀gbẹ́ni ọmọkan tó ń ṣe. àwọn olórí bú wo ní ń bẹ lẹ́yìn ẹ̀ tí ń ṣe sallallahu alaihi wasallam lẹ́yìn torí ọlọ́ tí mo dẹ̀ ti ní mi ò ní jáde sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì nítorí ọlọ́ ẹ dákun ṣé orí bú kọ́ ni bàbá yìí ń ṣe rọrùn yìí aya al-Qur'an tí ò yí ànábì tí ò yí àwọn sàhábà tí ò yí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ẹni tó lọ sọ al-Qur'an kalẹ̀ fún aya al-Qur'an òye ìwọ wa ló yé orí ibu yín ti gbókun kọ́lọ́mbà wa fi yín mọ̀ náà o kọ́lọ́mbà wa fi yín mọ̀ náà tá a bá pè yín kèfèrí wọ́n máa sọ nǹkan mi. nítorí àtọ́jọ́ tó ti ń bá yín pèrò sọ́kọ̀ ẹ ò sọ pé kò mọ̀kan tó ń ṣe o ṣe rí òótọ́ ló máa lékè at last irọ́ ò lè last ṣe understand thank God ẹnu onípọ̀nba ìlàdẹ̀ tí wọ́n á ń gbọ́pọ̀n kò ń ṣe pé akéde ló sọ àwọn tó ti wulẹ̀ mọ ẹ̀sìn yín to the extent pé wọ́n bá yín pèrò sọ́kọ̀ ló má tún wá ń sọ wípé àìmọye àyà tó wà nínú àlùkùránì tí kò yé ànábì ó tún yé akéde kò yé ànábì ó yà wá báyìí kò ń ṣe ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ yìí nìkan ló yé ó tún yé àwa torí pé a mọ̀ wípé ẹni tó gba àyà yìí ó ṣeéṣe kó má yé ṣe understand but àwa ti rí backup tá máa fi buttress point wa pé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbà nǹkan yìí ó ṣeéṣe kó má yé lóòótọ́ gẹ́gẹ́ bí brother yìí ṣe sọ torí àwa ti wulẹ̀ mọ̀ látọjọ́ tó ti pẹ́ a ò kò fẹ́ máa sọ ni but thank God wípé brother yín kò tẹ̀ tí wọ́n á ṣe brother yín nìkan ọkọ̀ gbòógì tó bá yín pé èrò sọ́kọ̀ Islam òun ló sọ jáde brother ẹ kárí ọjà rẹ níṣòro akéde wà lẹ́yìn yín ó dàbọ̀.